n tó ṣẹlẹ̀ nílùú Ìkòyí yìí n tẹ́ ẹ ṣe fún ọlọ́kọ̀ yìí kò dá o ọlọ́kọ̀ yìí ra ọkọ̀ rẹ̀ fúnra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ yáwó tó fi ra ọkọ̀ ẹ fẹ́ kó ọba Gandhi ọ̀wá ẹ fẹ́ kó ọba Gandhi ọ̀wá sílùú Ìkòyí kí ló fa property on property tẹ́ ń bàjẹ́ kí ló dé ṣé wọ́n sọ fún mi kábíyèsí lọ ra ọkọ̀ fún ọlọ́kọ̀ ni tẹ́ ẹ bá lọ wádìí rẹ̀ wò ẹni tẹ́ ẹ bọkọ rẹ̀ jẹ́ yìí àbẹ́ni tẹ́ ẹ bá gbogbo àga ẹ̀yin náà àga tí wọ́n bá yín kó wà lù yín pé bóyá ẹ fẹ́ ṣe nǹkan tẹ́ ẹ bá gbogbo ẹ̀jẹ̀ sọ́ba Gandhi lọ rà fún wọn tẹ́ ẹ bá wo àwọn ọmọ yín náà wọ́n ní àwa ara wa náà la ní kí ló dé kí ni ìtumọ̀ gbogbo eléyìí tá a bá ń sunkún àmọ́ ríran o àwọn ọlọ́kọ̀ tá à ń bẹ̀ pé kí wọ́n jẹ́ kí gbogbo ọjà lura wọn kó kálukú ọmọ lọ kọ́ mọ́ bọ̀ kí àwọn mọ́rúwá àwọn kórópè kankan kí wọ́n máa lọ ìrẹsà kí wọ́n máa lọ Ìkòyí kí wọ́n máa lọ káàkiri gbogbo òlú ọ̀lẹ́ bá a sùn papọ̀ àìtẹ́sẹ̀ yìí ọ̀dà o ìtẹ́sẹ̀ yìí ọ̀dà ilé sọ́pọ̀tì rọ eléyìí ọ̀dà rárá gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ́rù eléyìí wò ẹ̀yin gangan ọ̀tá àlọsíwájú nìyẹn o ẹ̀yin gangan ọ̀tá àlọsíwájú nìyẹn ẹ̀yin náà wò bẹ́ẹ̀ ṣe bà tẹ́ǹtì àwọn èèyàn jẹ́ kí ló dé èyí ọ̀dà o èyí ọ̀dà no èyí ọ̀dà ẹ̀ ṣe dáadáa o kí ló dé kí làwọn ẹni gbẹ́ngbẹ́ ayé kọ dáná o